Tọ́pọ̀ olórí alájí rẹ̀ o wa. Bàbá Tọ́lá ní kámá o. Bàbá Tọ́pẹ́ mi senior ní kọ́ni a. Ọkọ̀ Adéfẹ́lá olórí kámá ìdíyà. Nítorí Àlàó Adémi máa ń dìbà. Ìdójúkọ fújì ìdẹ́kunlé mi Àlàó ó bàbá Mubaraki ìdẹ́kunlé mi Àlàó Adékunlé. Àlàó ní sọ́jọ́ àbílẹ̀ ni ó èyí ló fà á sábàbí tìrí ayé entertainment lóní kí gbogbo àwa káwá pọ́n máa ń dìbà lé o tọ́pẹ́. Happy birthday in arrears. Àlàó Adémi máa ń dìbà o. Bàbá tàlí mọ́mí ṣáàdìyà. Ó bàbá tàdí Mubaraki ìdẹ́kunlé mi Àlàó wa. Torí pé lẹ́yìn jù àánú ni máa ń dìbà ìyá Adékunlé. On the 15th of February, it's all about you. Àlàó Adékunlé ọjọ́ ẹ̀rọ ṣọjọ́ bí o. Ṣùgbọ́n rí entertainment olùgbà ìwá sí ọ̀gá tiwa. Ó wá wò ó pé Àlàó òkèrè máa ń dìbà òkèrè o. Eléyìí ló máa sábà bí táwọn ṣe wá bí. Àlàó Adémi mẹ́kọ́ Adékunlé. Òun ló ní ìpọ́nlọ́hùn tó ń ṣàánú èèyàn. Tètè wá kún wá ṣàánú èmi. Ó ní Ọlọ́hun tó ń ṣàánú èèyàn. Tètè dákun wá ṣàánú èmi. Bójú wa ní ọ̀yá mẹ́lọ̀ MTN bàbá Bátúndé. Tọ́pọ̀ olórin ìbá òbówó. Ganusi, everybody ló ń ganu. Ganusi, everybody ló ń ganusi. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ jẹ́ kán ganu. Ganusi, everybody ló ń ganusi. Ganusi, everybody ló ń ganusi. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ jẹ́ kán ganusi. Èmi náà fẹ́ gbọ́ tọ́rìtì gbogbo Mùṣín o. Ọmọ tùgbà tèmi náà fẹ́ jó MTN ló ń kọrin. Ẹ̀rù bàbá Lọ́ládé amúlùdùn ló ń jíwọ́. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ jẹ́ kán ganu. Ganusi, everybody ló ganusi. Ganusi, everybody ló ganusi. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ jẹ́ kán ganusi. Ganusi, everybody ló ń ganu o. Torí Àlàó Adékunlé máa ń dìbà gangan. Nítorí Àlàó Adékunlé máa ń dìbà gangan ní àhó. Torí bàbá Límọ́ bàbá Mubaraki Adisa.
torí ẹ̀ láti wá bí authority gbogbo Mùṣín. Olùgbàyè tó jẹ́ wá sí ṣòun ló pé wá o. Ganusi everybody ó yá Ganu. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ jẹ́ kó Ganusi. Olùgbàyè wá sí mi o ọkọ̀ Alájà Yétúndé. Ó bàbá rí àná tú mi o aláàánú mẹ̀kúnnù ni o. Wọ́n ṣe fónílé náà ti ká òun ṣe fàlejò dọ́gbẹ́. Àlòwọ́ ẹ̀ ò ní tán. Ọlá alẹ́ rẹ̀ ò ní parun. Olùgbàyè wá sí mi àhùn. Ọ̀gá sí ní ètò kọ̀ǹpútà èèyàn mi á. Ọ̀gá tó wà ìlábúlé ẹ̀gá o. Ọ̀gá tẹ̀sán yóò ṣe mọ́. Aláṣẹ ìrírí entertainment. Aláṣẹ ìrírí instrumental. Aláṣẹ ìrírí alive. Aláṣẹ ìrírí farm. Aláṣẹ ìrírí liquid store. Oyè àmẹ́lọ̀ Tọ́pẹ́. Ìrírí aláàjì láwa oyè àmẹ́lọ̀ Tàgbé ṣeré. Tọ́pẹ́ ló olórin bàbá. Tó bá mo máa sọ̀rọ̀, tí ó bá ká mo máa sọ̀rọ̀. Yóò láwọn rí ọ, tọ́jú mú ìwà mi ìjà sí wa o. Adéọlá, tọ́jú mú ìwà mi ìjà sí wa. Ẹ̀gbọ́n ta etí màmá Yétúndé, ó máa mo ní rí ara Yétúndé o. Ọba alájà Fatima Adéọlá o. Àná tó lùpa ìwáṣí o, Adéọlá ò ṣe wọ́ọ̀rì ọ̀wọ̀. Adéọlá mi wọ́n yóò ṣe wọn. Ojoojúmọ́ ló máa ń pè mí, Ìbàdàn sílé. Ànídọ́gbà náà ti kà báwo ló ṣe ń lọ. Ìyẹn ní France o, bàbá Bátúndé. Mo jẹ́ kó máa yọ pé ibi ilé ọ̀hún lé ní àbúwò Tọ́pẹ́ o. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oyè àmẹ́lẹ̀mẹ̀ bàbá Bátúndé. Èyí jẹ́ promotion tó bẹ̀rẹ̀ nínú London. Ó láṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní oyè àmẹ́lẹ̀mẹ̀ bàbá Bátúndé. Babolóye, ó jẹ́ mú ìwà mi ìjà ṣùwà òṣù. Èjò yá mẹ́lọ bàbá gọ́dọ́gọ́. Èmi náà wá authority iná fẹ́ gbọ́. Ọmọ èmi náà fẹ́ jó àmúlùdùn náà fẹ́ gbọ́ o. Káyìnbó. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ̀jẹ̀ kan Ganu. Ganusi everybody ló Ganusi. Ganusi everybody ló Ganu. Àwọn èèyàn tó bá lẹ́nu níbẹ̀ ẹ̀jẹ̀ kan Ganusi. Congratulations. Ìmẹ̀kú. Bàbá Tàlí Mọ́sádìá. Ìdojúkọ Fújì. Alájí ọkọ alájà. Alao Malaika. Pulse correction. We got to celebrate you. Happy birthday. Ẹ̀mí àṣẹ púpọ̀. Adékúnlé.
Congratulations, keep on jubilation. We got to celebrate you. Happy birthday. Ẹ̀mí ẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. A ní pé congratulations náà. Àlàó Adékúnlé. Kò sẹ́ni tí ò ní bọ́tì. Kò sólórin tí ò ní pásíwọ́ọ̀dù tiẹ̀. Ṣùgbọ́n Alao Malaika máa ń ṣe dáadáa. Ìdojúkọ fújì ń ṣe dáadáa o. Kò sẹ́ni tó dáa tán. Olórin lèmi náà. Èmi ò tiẹ̀ dá rárá. Ṣùgbọ́n mo máa gbọ́ Alao Malaika máa ń ṣe dáadáa o. Ìdojúkọ fújì ń ṣe dáadáa o. Mo confirm mo yá mẹ́lọ̀ tó pẹ́ ni. Bàbá Àtàlímọ̀ jáde à ṣe dáadáa o. Bàbá Àtàdìsá ṣe náà máa ṣe òdọ́gọ́. Kò ń ṣe polórin kó jáde lápò ẹ̀ kó fún ẹ lówó ló ń ṣe dáadáa. Many people náà ti kà náà lè fún ẹ lówó. Àwọn fáǹsì ẹ abẹ́ tó yẹ ṣe mọ̀ tó bá kó ẹ jẹ. Ṣùgbọ́n Alao Malaika ń ṣe dáadáa. Owó ní kókó ọmọ olú ọmọ Musiliu mi Àyìndé president èèyàn yá mẹ́lọ́mà àbúwò tọ́kọ́. Ojo ya ló ṣáìdì mi bàbá ẹ̀ kú kálẹ̀ délédélé. Ìyá ló tó ń jẹ ṣáìdì mo gbà àwọn ẹ̀ tó ẹlẹ́délé. Èèyàn yá mẹ́lọ́mà àmọ́gán. Ó ṣe amúlùdùn náà lẹ́kàn o. Èèyàn tó yá mẹ́lọ́ lámì lẹ́kàn. Amúlùdùn ẹ̀kí lóko sọ̀tò ètò dáwà. Gbogbo lórí tó bẹ́ bí gbogbo imú kì ẹjọ́ oyè mẹ́lọ̀ tọ́pọ̀ o. Orí àpèrò tí mo wá yẹn kò yẹ kí n tí wá síbi rárá. Ẹjọ́ torí pé mo ní appointment ní o oyè mẹ́lọ̀ ló jẹ́ wá. Ẹ̀rù tọkọ náà ti ká bàá bò ó. Ẹ mọ̀ pé tírí àbá ń ṣe nǹkan àwa la kọ́kọ́ máa débẹ̀ àwa la máa gbẹ̀ síbẹ̀ àwa là ń ṣe nǹkan bàbá Babátúndé kò tiẹ̀ tí yẹ kí n perform ṣùgbọ́n mo ní appointment ní o ìyá mẹ́lọ́mà àbọ̀gán. Ó ṣọ́ọ̀jì tájú dín ní ìyẹ́sẹ́ pápá ṣàfàṣà àmánú ìyẹ́sẹ́ wọn. Olú ọmọ gbogbo pápá ẹ kò palẹ̀ mọ́ on the 2nd of May ó máa bá a lá Tope náà ti kà ní òṣèré. Ẹ̀gbọ́n ti lámì ilé kan lọ́ọ́ tí ó. Olú ọmọ gbogbo pápá ṣàfà. Èèyàn yá mẹ́lọ́mà àfọ̀gọ́dọ́gọ́. President pàápàá Java Youth Forum ọtí-dájú nínú èyí olú ọmọ. Akọ́ṣọ́mù ti hùkú kalẹ̀ prudent akọrin bí ẹni ṣoògùn rìn o. Orí Musami talent tó kárẹ̀ o. Akọ́lá fọmọ olórin àgbọ̀gbọ́. Èèyàn méjì yá èjì rẹ̀ mí kan ìdè o. Èèyàn méjì tó ń kọ́ òfújì èjì lóṣù. Gàṣà jámọ́ àná mi tòdì á.
ajíkọgbà orin ó ṣe jàmbá náà mi dòdòdó. à ń retí bàbá alájẹ bàbá Uzura a tún retí mọ́fíìsì àbáka ooo. ó ṣe alájí ìṣọ́bọ̀ ìmọ̀lára tó kọ́ ọ́ méjì ìṣọ́bọ̀ yìí ó sì kú kálẹ̀ ìmọ̀lára bàbá onídà. à ń retí sábàákà kó wá bí à ń retí sámìrìn náà kó wá bí wèé sẹ́jú wá sí ìwé òun àtẹ̀mẹ̀sí àgègè bàbá mọ́ríà. Ṣínédú kọ̀mpútà ó jáwọ̀ bàbá ẹnjìníà dọ́là náà fi ń sanwó. èèyàn tàlájì Cairo yóò ṣeun. pọ́tọ̀ gbọ́dọ̀ṣọ́ alájì Saudi ayọ̀ ẹ̀rọ yá mẹ́lọ́bà àbótọ́gẹ́ sọ̀dí kókó sọ̀dí èkì o akọ́là fọmọ́ olórin sọ̀dí kókó. ó ṣe ọlọ́tọ̀ tó kọ́ fújì má ṣe bínú jọ torí ọlọ́run bá àbótọ́gẹ́ ọlọ́run má pààlà ó fún wa o ìdojúkọ fújì làlà ó má dìbà. kọ́lọ́hún máa pààlà ó fún wa o ìdojúkọ fújì làlà ó má dìbà. ó ṣe kọ́ lábà lóògùn ẹ̀ gbọ́ wa èèyàn ti jẹ́ ọmọdé èso wọn náà wọ́n. ẹ tọ́jú kẹ́mi ìgbésẹ̀ dáadáa ọmọ oníbà ríṣe èyí yá mẹ́lẹ̀ tọ́jú Ṣadé èyí yá mẹ́lẹ̀ tọ́jú Tọ́pẹ́ ọmọ ẹ̀ṣẹ̀ tọ́jú ẹni dáadáa èèyàn Tọ́pẹ́ olórin máa fọgbọ́n Tọ́pẹ́ kú ká lọ sílẹ̀ mọ́pọ̀ ìyá kílẹ̀ ọ̀gá ńlá akọ́là fọmọ́ olórin máa fọgbọ́n Tọ́pẹ́ ó coded akílẹ̀ má ṣe bínú torí ọlọ́run máa fọgbọ́n Tọ́pẹ́ ó ní ẹ̀ má pa bàbá yín. ó sì ọ̀sí dẹ́mọ̀ pọ̀ mi akílọ̀ ọ̀gá ńlá kú kálẹ̀ mi ọ̀sẹ̀ o. iná àbólóró lọ́wọ́ yẹ́lò sáyid èèyàn yá ẹ̀rọ yẹ́lò káwọ́ èèyàn tọ́kọ́ náà ti kàbà gbọ́gbọ́n ojú yẹ́lò sáyid yá èèyàn délé bàbá ẹ̀ lẹ́à ọ̀. yẹ́lò káre sáyid yóò ọ̀sìnrẹ́ mọ́pọ̀ yóò ṣe ó ṣe alájọ kúndú ìjàmbá alájẹ. Àṣàkí Adé mọ́mí junior ó ṣe aláhùn yábọ̀ òde èèyàn yá mẹ́rọ̀ tó pa èkó tó ọjí ìṣòṣò èèyàn tó pẹ́ náà ti kàbà gbogbo gbogbo. àjẹ tó bá pọ̀ máa wo olúwo àmúṣan tó bá pọ̀ ọmọ àwo ilẹ̀ lódà ṣùgbọ́n tó egungun bá wọ canvas ó wọ dìsáínà ni ó wọ dìsáínà ni tó bá wọ tamboli ó ń ta sí àmàni. ìyá alájẹ ìyàbọ̀ òde wa ó ṣàṣàkẹ́kù kálẹ̀ yóò ṣe kú ní. àmọ̀ pé adé ọtí dẹ́ mọ́pọ̀ ìyá kílẹ̀ yóò ó sì àmọ̀ pé kú kálẹ̀ ẹni ọlá. tọ́jú rẹ̀ mi ní ṣe mi ọmọ nígbà kò yóò ṣe ó.
àmọ́ pé ó káre mò ń gbádùn wọn. rí ṣe èèyàn yá mẹ́ra lọ́dọ́dọ́gbọ́ ó jẹ́ ọmọ nígbà ẹkùn ìyọba èèyàn tọ́pẹ́ náà ti ká bàa gbogbo ọ̀dọ́gbọ́ ìjà ṣíwà ó yá jẹ́ kí n sọ pé great gbọ́sà lọ́wọ́ kan gbọ́sà lọ́wọ́ kan great gbọ́sà lọ́wọ́ kan mú ìwà ìjà ṣíwà o tí ọlámi wọ́ọ̀rì o owó ní kókó ẹlẹ́bọ̀ ìjà olú ọmọ Tajudeen ní làṣàbà o àṣàbà Tajudeen ní dèdèdè gbàgbà bíbí lọ́wọ́ kan o ó ní pọ́ǹpì sí ti gbogbo wa ní. gbọ́dọ̀ bàrẹ́ni tó jalè ládùúgbò tiẹ̀ ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kájọ náà bẹ̀ pa ṣá kémi ṣá fún kémi kún orí ọmọ gbòòrò ni. mú ìwà mi mọ̀ ọmọ rí ọ ìjà sì pọ̀ gan ìjà ò sí mọ́ owó sì pa gan orúkọ sì wà ẹ̀ ń ṣọ ìgbàlódé MC ṣáná èèyàn bá owó ọmọ ìyáyé olùgbà ìwáṣí wà ó dàbẹ́ ó ní wọ́n ní iná ti kà burú àníṣíkọ̀dì burú kan ni. ọ̀gá wa wọ́n ní dápá burú kan àníṣíkọ̀dì wọ́n ní mo kárí ṣọ́dà sókè wọ́n ní wípé mo máa ń gbàù ṣé torí pé mo jámọ̀ ikò ṣé torí pé ojú mi máa ń lè èmi ò dẹ́ kí n ṣe bẹ́ẹ̀ olùpa ètò jẹ́ wáàsí wo ọkọ̀ tàìtì màmá ó bàbá tó nírí ìyànà alájẹ rí ẹ̀ńtátẹ́mẹ̀ntì ó ní eṣinṣin ló ń jẹ lẹ́gbọ́ yìí kò ní sáríwó tẹ́lẹ́gbọ́ bá wá jẹ eṣinṣin àríwó àtà. olùpa ìwáàsí ìyọkọ̀ Yétúndé ọ̀gá wa àfúnni ló jẹ́ máma ó mẹ́sà o ẹ tọ́jú ó tù ṣílẹ̀ ìdúkọ́ òmùta ẹ̀jẹ̀ mi wá ẹ tọ́jú ẹwà ìlàmúlẹ̀ ẹ̀gbá alájí ẹwà gbogbo Saudi Arabia èèyàn tọ́pọ̀ lórí bọ̀gọ́dọ́gọ́ ẹ tọ́jú sáyẹ́ńsọ̀ gentleman èèyàn tó fẹ́ náà ti kà ẹ̀ṣọ́ èèyàn yá mẹ́lọ́mà bọ̀gọ́dọ́gọ́ yẹ́lò Saidi ṣó ti lọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kọ́ bàbá ẹlẹ délé ẹlẹ bẹ́ẹ̀ kọ́ yẹ́lò bíi títí tẹ́lẹ̀tẹ́lẹ̀ màmá kọ́. Mr. Pude Akáṣọ òòpọ̀ Tope Nautical o authority rẹ o gbogbo ayé ló mọ̀ mí o wọ́n mọ̀ mí authority rẹ o akọrin mákọ̀ọ́ṣá Toyota fíkì mi o àjọkẹ́ àtúnwọ̀n Tope Nautical rẹ o authority rẹ akọrin mákọ̀ọ́ṣá o. Ó ṣe Aláàfin alágbàdua ìmọ̀lára tó kàn fún yìí ó ṣe àbúrò bàbá olóró mo gbà mọ́ kóyókóyó táfíìkì ikú kalẹ̀ o jàmú ànábì ó gbọ́ ó sì kú kalẹ̀ mi jàmú ó ṣe alátọ̀dà kú kalẹ̀ yìí ó ṣe Musa ó ṣe òtálẹ̀ tọmọ dáadáa èèyàn yá mẹ́lọ́mà gbọ́ngàn tọ́gẹ́ jàmú olówó bàbá Rihanna
yé ó ní. Jàmbá náà mi ṣáà máa gbọ́ adé bẹ́ẹ̀ máa bá a sọ fún ọ pé ọkọ̀ Yétúndé bàbá nìyá náà yé ìyẹ́ pọ̀ gan-an. Oníkálàhùn má padà lẹ́yìn ẹ̀ o àmì àṣẹ olùgbà ìwà sí mi bàbá onírìyá náà ọkọ̀ Yétúndé. Fílẹ̀. Ọlọ́run má ti bẹ̀ fọ́rọ̀ rẹ̀ ò nà àmì àṣẹ olùgbà ìwà sí mi bàbá onírìyá náà ọkọ̀ Yétúndé. Ìkókó tó kọ fún yí yóò ṣeun ta ló fi yóò ṣeun. Bàbá Rìhánà olùgbàyè bàbá Rìhánà ó kẹ̀kọ́ bàbá Rìhánà. Ìgbà bàbá olóró ìdọ́gẹ́. Ó ṣe yá ló ṣáìdì yóò ṣe wọn wá. Bàbá lè kú kálẹ̀ délé o. Èèyàn tọ́gbẹ́ náà ní kàbà gbogbo tọ́gbẹ́. Warriors kọ́síkọ́síkọ́ náà ní ẹ̀yìn ẹ̀ní wèrè kọ́ńkọ́. Ó lọ bẹ́ẹ̀. Ọjọ́ tó bá ti ní ká lé wọn ò ìgbà yẹn la máa lé wọn. Wọ́n gbọ́ tó náà ti ká ẹ lọ pọ̀ sí wa. Wọ́n gbọ́ tó náà ti ká ẹ lọ pọ̀ sí wa. Olùpàá wá sí oṣooṣo. Àkọ́tà etí màmá yóò káàrí o. Owó bàbá rí àná tó yóò ṣe. Rẹ̀mí ò ní bà. Ọmọ pẹ́. Èyí yá ẹ̀rọ dọ́jọ́ pẹ́. Èyí ọ̀dà mọ̀ pé mí sẹ́sì yóò ṣe wọ́n. Àǹtí àmọ̀ pé ojú yìí ti wá scars kan ní ìsẹ́yìn. Inú pósítà láti má rí yín. Ó yá mẹ́lọ́ máa bó ó dọ́gbẹ́. Inú tẹlifíṣàn láti máa wo yín o. Ó ṣe Fọláṣadé mọ́ dáìmọ̀ ṣe Fọláṣadé ó ṣe. Ẹni tá a bá rántí ẹni kan máa bínú à. Ẹ jọ akíṣọ́ ọmọ bẹ́ẹ̀ tọ́gbẹ́.